pẹ̀lú gbogbo àwọn tó ń kóra wọn káàkiri tán láwọn ń wá àtúnṣe nílùú Ògbómọ̀ṣọ́ tí ẹ ò mọ bó ṣe kẹ́ ṣe ni most especially Peter Ọlálẹ́yẹ you are also involved bí wọ́n ṣe ń bú mi àti wọ́n ṣe pẹ̀lú mi kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì bí ṣe máa ṣe nìyẹn ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún ìrìnàjò ti kábíyèsí ó jẹ́ kan nínú ẹ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa fojú kójú wo kábíyèsí kábíyèsí ó fẹ́ràn mùsùlùmí ni ó fẹ́ràn mùsùlùmí ni ìwà tí ń wù láàrin àwọn mùsùlùmí ní ń jẹ́ kó jẹ́ káwọn èèyàn máa wo bẹ́ẹ̀ ni pé kábíyèsí Ọlọ́run bọ̀ wá ń bọ̀ sẹ́ni tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́pọ̀ àgbẹ̀ pé Peter Ọlálẹ́yẹ máa concentrate lé lórí ní confam ó lára rẹ̀ gbà láì ara rẹ̀ ọkọ̀ ti tẹ̀mí Suberu Mohammed Taofik tọrọ ọmọ gbára rẹ̀ ti ṣe gbà àwọn yòókù tẹ́ bá ti jọ sọ ẹjọ́ lọ rí pàdé ilé ọtí ẹjọ́ lọ rí mutí ẹ lọ rí pàdé ilé ọtí ẹ lọ rí fún wọn lówó ẹjọ́ mutí wọ́n dẹ̀ mọ́ sọ pé táwọn sọ ní tí wọ́n ṣe ní àwọn náà ló padà tó àṣírí ara wọn lójú rẹ̀ wọ́n ti sọ pé táwọn fẹ́ ṣe ní tó sì ń bú kábíyèsí tó sì ń yẹ̀yẹ́ kábíyèsí tó sì pera rẹ̀ bí kí ó ń dúró pera ní press secretary kábíyèsí mo ti lóyún rẹ̀ nínú 2026 crossover rẹ̀ fún 2026 wà láì tó bá sùn tó bá lálàá tó bá jí báyìí Suberu Mohammed Taofik tí inú sábà lọ ló tó sinmi ìwọ gan fúnra rẹ̀ Peter Ọlálẹ́yẹ tí inú sábà lọ tí àwọn bloggers rẹ̀ tó bá há sọ́wọ́ ló tó sinmi torí wọ gẹ́gẹ́ ló ń lò wọ́n against ìlú òun lò wọ́n against àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí gẹ́gẹ́ ni wọ́n gbogbo tì kò sí tọ́kẹ́ pẹ̀lú pé inú sàṣe kíníkà púpọ̀ kàn ẹ́ bí ṣe ń ṣe ẹ́ gán tẹ́wọ́ lọ́rùn torí pé ìlera tó wà láàrin àwọn mùsùlùmí yẹn ó tẹ́wọ́ lọ́rùn àwọn tí wọ́n mọ̀ ní wọ́n mọ̀ àwọn tán sáré tẹ̀lé ẹ tán lọ gàgàgà tán súnmọ́ kálẹ̀ káàkiri àwọn ni wọ́n ń ṣe àwọn èèyàn rẹ̀ wọ́n fi blackmail àwọn mùsùlùmí lábẹ́nú akàdákẹ́ àwọn wẹ̀rin náà because we really don't want to hit the polity ẹ jẹ́ ká máa wò pẹ̀lú gọlọ yóò change ká máa wò nǹkan tó wá ṣe yóò bọ́ sórí ilé yóò lórí ilé mọ́ yóò lè láàrin àwọn mùsùlùmí yóò withdraw kí nǹkan mùsùlùmí mélòó ló ti bá wọn àtẹ́ǹdì rí l'Ógbómọ̀ṣọ́ láti bá wọn ti ń bá bọ̀ ibi tí kábíyèsí bá lọ síbẹ̀ you never be there ibi tí bá kábíyèsí lọ síbẹ̀ you never be there nínú bó ṣe hit bó ṣe fi gbogbo tẹ̀mítẹ̀mí taratara bó ṣe fi hate àwọn mùsùlùmí ọ wà kọ́ àwọn ọmọbìnrin mùsùlùmí mọ́ra ọ àmọ́ rẹ́rìn láàrin wọn bí ẹni pé ní tòótọ́ báyà ti tòótọ́ ló ń ṣe bẹ́ẹ̀ ni pé tòótọ́ ló ń ṣe gbogbo kẹtí burúkú sọ nípa rẹ̀ is right I don't want to dispute it because you never for one day come out to come and debunk one wípé nǹkan tó kọ́ tó gbé kó olùkú kẹgbẹ́ nǹkan tó wọ́n sọ irọ́ lọ́pàá mọ́ mi ilé ìrọ́ ni you never be àwa ilé lámọ̀bọ̀ pariwo lámọ̀bọ̀ ṣe àwa ilé ló tún wá gbógun tì man àjọ kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà.